Ẹ káàbọ̀ sórí ètò òṣèlú ìkànnì 32 FM 94.9. Akálẹ̀ sí àjà kẹrin ilé àwọn àgbẹ̀ Cocoa House Dùgbẹ̀ nílẹ̀ Ìbàdàn. Peter Ọlásùpọ̀ Captain P2 òun lórúkọ tèmi. Ẹ káàbọ̀ sórí ètò òṣèlú. Òṣèlú láàárọ̀ yìí àlejò mi náà ni amòfin ọ̀mọ̀wé Samuel Adéyẹmí ACA. Alága ikọ̀ Ọ̀yọ́ ń pè ọ́, amòfin Samuel Adéyẹmí ACA. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ olóòtú ọ̀dẹ̀ òdùnbí. Ẹ rọra sà. Ẹ ṣé tẹ́ pè wá. Àdúpẹ́. Ọ̀yọ́ ń pè ọ́, Ọ̀yọ́ ń pè ọ́. Gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ń wòye pé òwò oníjọ́ Ọ̀yọ́ ń pè ọ́. Àwọn wo gan-an lọ̀yọ́ ń pè ọ́? Àwọn wo ló kóra wọn jọ pọ̀ tí wọ́n dọ̀yọ́ tí ń pe àwọn èèyàn? Ẹ̀yin sì ni wọ́n sì lẹ́yìn lálága báyìí. Bẹ́ẹ̀ni, ẹ ṣé púpọ̀. Kí lẹ rò débi Ọ̀yọ́ ń pè ọ́? Kí gan lọ̀yọ́ ń pè ọ́? Ẹ ṣé púpọ̀. Ṣe rí ìbéèrè kan tí ó fà á tí ọ̀rọ̀ Ọ̀yọ́ ń pè ọ́ tó fi dìde torí àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ọ̀mọ̀wé là ń yànnàná àwọn nǹkan kankan pé ní 1960 nígbà tí Nàìjíríà gba òmìnira àwọn àti China wọ́n jọ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ní ẹkọ́nọ́mì ni wọ́n ṣe ń rètí wọn we are par. Now ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè míì ẹ̀yìn wa ni wọ́n wà, Malaysia gbogbo Hong Kong gbogbo kan wọ̀nyẹn they were far behind us. Now a wá rí i pé kí wá ló dé tó wá di pé àwa ò tiẹ̀ ìjọ àjórẹ̀yìn la kàn ń jó àwọn wọ̀nyí ti fi wálẹ̀ kódà wọ́n ti ṣẹ́kọ̀ náà àti ẹ̀rí wọn mọ́ rárá break light wọn gan àrí mọ́. So àwa rí i pé ó dàbíi pé àwọn tí ó làmìlaka tọ́lọ́run fún ní ṣé àyànmọ́ ni ká pè é DNA lèmi máa ń pè é DNA pé kì í ṣe me myself and I àwọn kan ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wa àfẹ̀mí àfọmọ àfìyàwó àfi gbogbo ẹ̀ pé so tá a bá fi rí irú àwọn tí ò nírú DNA tẹ́ pé DNA pé ká ṣe fáráàlú ká ṣe fáráalé ká ṣe fárá oko ká ṣe fún ọmọnìyàn ká gbà pé ẹsẹ̀ mẹ́fà nínú pósí náà lápapà fi ṣe final resting place wa pé ó yẹ kí àwọn èèyàn lè rọgbà yí wọn ká but nírú ẹ̀ ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lè ṣe wọn yìí yọjú ságbo òṣèlú àwọn tó bá yọjú wọn tiẹ̀ kì í kà wọ́n ẹrú bàbá wọn lọ ibi tá a wà ilé nísìn nígbà tá à ń dúró de lift nsàlẹ̀ tó táwa ń jomi tó rọ̀ kan pẹ́ wò kéèyàn lè ronú ilé ní 1950s 1950 ibi tá a wà yìí no matter any modernization tẹ́ ẹ ṣe sí 50 something náà ti kọ́ ibi. You can imagine that thinking ilé mélòó ló ga jù this is year 2025 a lè kà lórí ìka wa tá a bá rí ẹni ilé tó ga tó ilé àbí tó ga jù lọ nípínlẹ̀ Ọ̀yọ́ as we speak. So but ṣé Awólọ́wọ̀ ṣé òun ló lówó jù láyé tiẹ̀ ni ṣé òun ló lówó jù ńgbà tiẹ̀ ó ń kọ́ ṣùgbọ́n nǹkan kankan wà tí Yorùbá tá a bá ń pè ní ọmọnìyàn tá a bá ń pè ní ọmọlúàbí tá a bá àwọn tó yẹ pé àkóyawọ́ ṣíṣe fáráàlú ọmọ Awólọ́wọ̀ mélòó ló ti di gọ́vnà ilé mélòó l'Awólọ́wọ̀ ní Western Region pẹ̀lú gbogbo ṣé kò sówó tó lè kó jẹ gbà yẹn tẹ bá di kúrò lókè bọ́dà kò tún nílé míì mọ́ so làwa rò pé lò so far tó bá jẹ́ pé inú ilé bí owó ti pọ̀ tó ń lé ní yàrá ní báǹkì làwọn èèyàn fi ń wò pé èmi náà lè jáde òṣèlú so far là ní kúrò ní ojú kan akàn máa gbọ́n tó lóyìnbó ń pè ní circumnavigating you are moving without motion ẹ̀ ń pòyì lójú kan báyìí ẹ̀ ṣẹ̀dí kúrò ẹ̀ dì move ẹ̀ ń làágùn owó ojú kan náà lẹ́wà làwa wò pé lò ó tásìkò ẹ jẹ́ ká wò pé ṣáwọn kan wà tí tó jẹ́ pé wọn kulẹ̀ ní fẹ́ jáde sóṣèlú àfi tẹ́ bá lọ tì wọ́n jáde nǹkan tó fa Ọ̀yọ́ ń pè ọ́ nìyẹn so àwọn abẹ́rẹ́ analysis so bọ́yọ̀ bá ṣe máa pẹ́ tó tààrò pé ó lè ṣe gọ́vnà la ṣe máa pe sẹ́nétọ̀ la máa pe lọ́tún lósì báyìí nǹkan tó ń jẹ́ Ọ̀yọ́ ń pè ọ́ nìyẹn. Barrister Dr. Samuel Adéyẹmí àwọn wo gan-an lẹ́jọ́ di Ọ̀yọ́ tó yọ̀ ń pèèyàn ẹ̀yin wo lẹ́jọ́ wà ń bẹ̀. ẹ rí i pé mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ èmi tí ẹ rí i pé ẹ sọ pé ọ̀mọ̀wé amòfin àwọn tó ọpọlọpọlọ pípé èmi tí mò ń bá yín sọ̀rọ̀ kì í ṣe pé mo fẹ́ lùlù pé kí n lùlù ara mi ń gbòòrò
bọ̀ tá a bá gbé orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ nípa kéèyàn kọ́ àkóyawọ́ ìwé kò sí ẹni tí ó lè sọ pé ibo ni mo fẹ́ bá a pé méjì. ta ni bankroll lọ́yọ̀ ń pè ọ́. bankroll. níbo lẹ ti ń rówó. owó nǹkan téèyàn bá fẹ́ ṣe ẹ wà means fún ni àti pé owó náà lànà lọ́yọ̀ ń pè àwọn èèyàn tó wà lọ́yọ̀ ń pè ọ́ àwọn fún ara wọn gbogbo àwọn tẹ́ ẹ̀ rí yẹn àwọn ló ń ra vest ara wọn àwọn ló fìdùnnú wọn hàn ṣe rí àwọn mẹ̀kúnnù wọn ò nira àti lead. àwa yìí agbọ́njúgbá ìgbà tí Murtala Muhammed kọ́lọ́n kó dẹlẹ̀ fún alàgbà former president yẹn àwọn àgbà tó ṣèjọba bí oṣù mẹ́fà àbóṣù mélòó tó ṣe. head of state. àdèmọ̀gbà tí ńgbà tó kú ọ̀fọ̀ tó ṣẹ ọmọ Nàìjíríà gbà ní 1976 February 13 tí wọ́n pa gbogbo nǹkan tí wọ́n ń tà ń gbà ẹ̀ bàṣíà ní òkìní kan picture Murtala Muhammed náà fi sí gbà ẹ̀. nítorí pé àwọn mẹ̀kúnnù wọ́n rọrùn àti wọn ò fẹ́ nǹkan they are not asking too much from their leaders they are only asking for the basic things. so tí àwọn mẹ̀kúnnù bá ti wá rí i pé ó dàbí pé ẹni tó ń ká wọn lọ yìí ọ̀nà òtítọ́ they are ready to follow. ìgbà wo lẹ ti ní àwọn èròǹgbà yìí lọ́kàn. èròǹgbà yìí kì í tiẹ̀ ṣe nǹkan tó pẹ́ lọ títí torí pé ọdún yìí náà ni. ìgbà tá a lè láadá pé Ọ̀yọ́ ń pè ọ tá a lè láadá lẹ̀ gangan is March 9 this year. March 9 this year. ẹ̀yin àtàwọn tẹ́jọ dálẹ̀. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n ní University of Ibadan Dr. Ládẹ̀jọ many of them báyẹn. jalè mọ bíi mẹ́ta tó jẹ́ torí ẹ̀yin nìkan là ń rójú ẹ̀. èmi gan mi ò rò pé máa rójú àwa èmi gan èmi tí ìbá pẹ́ gbé mi síta mi rò pé mo tí ì lọ sórí amóhùnmáwòrán kan àbí rédíò kan kí n lọ sọ pé èmi ni. torí àti wàlágà kiri láti bí ọjọ́ ìlú. this is the first time torí a ṣe pé ká lè gbéra wa síta ká lè it's not for glory. so àwa fẹ́ wà ní background ká máa. àwọn wo lẹjọ wà ń bẹ̀. torí àwọn èèyàn ń ṣe profiling láti ògbà tí àwọn third force lélẹ́yìn lóòótọ́ àbáwọn kan ni wọ́n tì yín lẹ́yìn. àwọn wo ló fẹ́ ti àwa lẹ́yìn. àwọn wo lẹjọ ń ṣe yàtọ̀ sálága. kí n tó dáhùn ìbéèrè yẹn nípínlẹ̀ Ọ̀yọ́ ilé ni bẹ́ẹ̀ni mi ò fi ṣe pé mo fi ń ṣe fáàrí àbí pé mo fi ń ṣe pé mo tó báyìí. tá a bá ń sọ òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ilé ni ẹni tó lè fọwọ́ lálẹ̀ fún mi wọn ò pọ̀. ẹ ti ṣòṣèlú rí. wọn ò pọ̀ nítorí èmi kábíyèsí àbáwọ̀ Olúbàdàn mo ṣáájú wọn wọ òṣèlú Ọ̀yọ́ state. yes mo sọ tẹnutẹnu torí pé there is a meeting tí a fi ní pé kí àwọn kankan lọ bá a sọ̀rọ̀ pé kán wá wọ òṣèlú. ẹgbẹ́ wo lè ní ṣùgbọ́n náà. ìgbà ayé NRC PDP NRC SDP ńgbà yẹn tọ́lá àwọn òṣèlú gbà yẹn gbogbo àwọn akálà kò sẹ́nìkan àwọn tí ẹ̀ wà lẹ́nu iṣẹ́ ìjọ police wọn gbà yẹn but àwọn tá à ń ṣe ńgbà yẹn so anybody tó bá ṣòṣèlú gbà yẹn ló lè bá mi sọ̀rọ̀ nípa òṣèlú ń bí but ó dé state kan mo withdraw torí irú àwọn nǹkan tá à ń rí tí ò ṣe kíní báyìí òṣèlú NRC ní Ọ̀yọ́ state Abdul Amolóye ní chairman wa. ẹgbẹ́ wo. Ṣẹ̀gẹ̀lú NRC. Ṣẹ̀gẹ̀lú Ṣẹ́gun Ọládìméjì kọ́lọ́n kó bless gbogbo wọn ló ti di olóògbé lé ní ó mọ̀ sọ pé àwọn tó lè fọ́ láì wọn ò pọ̀ Ṣẹ́gun Ọládìméjì ní vice. Màmá Títí Fáwọlé tó wà lórí ilé wọn náà fi ń ṣe IBDC office nísìnyí tẹ́ bá ń lọ láti Àgídìgbò lọ sọ́nà Ọjọ́ Ọlọ́run àwọn ni PRO on and on like that so ọ̀pọ̀lọpọ̀ wọn ti dolóògbé àjọ wà lẹ́sìkò ni so a dẹ̀ ṣe gbogbo àti Alhaji tó ń ṣe ìdólóògbé láìpẹ́ Yẹkin Adéọjọ́ tó ń fẹ́ ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ńgbà lábẹ́ NRC àṣegbùdùgbùdù méjì tó ń pẹ̀lú Ìṣọ̀lá tó ń fẹ́ jọ contest gbogbo ẹ̀ la ṣe so bọ̀ ńgbà tó di pé Abacha wá wọlé after the June 12 wàhálà àwa rí i pé tó bá lọ jẹ́ pé party to party èmi gangan mo rí i pé tó bá jẹ́ party to party ló dojúkọra tí ì ṣe pé ó wá dàbí ológun tó Yorùbá bàbá ti dáná sun gbogbo property tiwa torí tó fà làwa ṣe ń gbà yẹn tó fà ní àwa ò so at the end of the day ni mo wá wò pé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí ọ̀pọ̀lọpọ̀ tán tiẹ̀ jẹ́ pé àjọ wà ní wọ́n bẹ̀rẹ̀ sí ní gbẹ̀yìn bẹ́bọ jẹ́ yàrá àǹdí àmọ́ èmi ò lè sí nírú bí
mo ṣe step out ṣùgbọ́n ṣe dissolve political party báyìí láyé ìgbà bẹ́ẹ̀ náà ṣe sọ pé to your tent to Israel ìgbà tó fẹ́ di pé wọ́n fẹ́ ìjọ wọ́n fẹ́ oríṣiríṣi ẹgbẹ́ tó wá ń padà UNCP ní o Gidimu ní o gbogbo tó ń ṣe ń gbà yẹn táwọn ẹ̀ wá ń bá mi including our current senator tó bí ọmọ bíi junior kí làwọn jẹ́ fún wa ń gbà yẹn Sharafadeen Ali àjọ pàdé mi kan náà ọ̀gá ANPP là ń lọ́wọ́ kíní kan là ń ṣe èmi ò ṣe nǹkan kan mọ́ ṣáàrà. láti 99 dé àsìkò yìí ẹ darapọ̀ mọ́ òṣèlú kankan. kì í wá mi ò wá lè sọ bẹ́ẹ̀ bọ̀ láti 99 yẹn mi ò darapọ̀ until nígbà tẹ́nìkan tó wá tó wọ́ mi jáde wọ́ mi jáde tó dẹ̀ wọ́ mi jáde yẹn kì í ṣeré òṣèlú tó yẹ kí n ṣe ṣùgbọ́n torí pé àárín nǹkan tó àṣebáwakọ̀ tó wà láàrin mi pẹ̀lú bàbá ẹ̀ ẹni ẹ là ń pè ní Táíwò Ọ̀tẹ́gbẹ̀yẹ. Táíwò Ọ̀tẹ́gbẹ̀yẹ olùdíje ipò gómìnà AA. bẹ́ẹ̀ni. ẹ wá lọ AA ńgbà náà àbí. ẹ ṣe sùúrù ìjẹun torí àsìkò. bẹ́ẹ̀ni nǹkan tó ṣẹlẹ̀ lílì òun ò ní ẹgbẹ́ kankan nígbà tó jáde èmi ni bíi leader ni mo jẹ́ ní church. èmi ni mo kọ́ Sunday school ní Christ Life. so èmi kò dẹ̀ pẹ́ èmi kúrò ńbẹ̀ mo lọ sí ibì míì so kàn dẹ̀ wá bá mi pé Ọlọ́run pé òun pé òun ó ṣe gómìnà ṣé o mọ nǹkan tó òun sọ gómìnà mà ní ó ní kò sí nǹkan tó Ọlọ́run ò lè ṣe so nígbà tó dẹ̀ pẹ́ tó ṣàn yọ mí lẹ́nu at the end of the day ni ó wá ní pé Ọlọ́run fóun ní kíní kan pé ní Liberation Alliance the voice of the voiceless so anyway no problem so wọn ò níbi tí wọn ti máa ṣèpàdé àbáwọn negotiate kan tó ń fi ráàyè rí school kan tó ti ń ṣèpàdé ọ̀nà àná bí mo ṣe ń torí pé bàbá ẹ̀ ṣe gudugudu méje fún mi tí ń wọ Ọ̀tẹ́gbẹ̀yẹ we are very close friend àjọ dá Lágelú Lions Club sílẹ̀ ní Mọ̀dínà ní Tabantari hotel ní Mọ̀dínà Ilé-Ìkòrò àwa la open hotel yẹn nígbà tó ń ṣí program yẹn la fi open that hotel nígbà yẹn we are together Lágelú Lions Club so torí ẹ̀ ni mo ṣe rọ̀gbà yìí kábọ̀ kò sẹ́gbẹ́ ńgbà yẹn àwọn kan ń ṣe adẹ̀ ń support wọn díẹ̀díẹ̀ but at the end of the day election kóṣù méjì olóòtí ìlẹ́gbẹ́ àbóṣù mẹ́ta ló ní ẹgbẹ́ wo ló fẹ́ lò ó ní Ọlọ́run ò tí ì sọmúdà ó ní dandan kọ́lọ́run tètè sọ because kò sí independent candidacy ìyẹn la ṣáà ṣe ṣèpàdé kan la ṣe kíní lọ́lọ́run ṣáà fi Action Alliance yẹ wo AA la kàn rí so àwa ní káwọn èèyàn lọ gbóró pé is there anything called AA wọ́n níbi kan tó lẹ́yìn hotel this welfare hospital group ṣé group medical ni tó wà ní Mọ́kọ́lá pé pàtì kan wà tó ní ọ́fíìsì kọ́lẹ̀ tó ń jẹ́ àní òkè káwọn méjì kan lọ join ẹ̀ ṣáájú wa ṣògbó yìí jẹ́ pé lẹ lọ ń gbà náà là lọ ń gbà náà nìyẹn kálí mi fẹ́ ṣòṣèlú gẹ́gẹ́ bí level bí tí mo ti wà kì í ṣerú ẹgbẹ́ yẹn. ṣùgbọ́n fìdí rẹmi ń gbà náà. ó ṣe gudugudu méje yàyà mẹ́fà. ló fi di pé wọ́n fi slot yìí lọ wọ́n gbà tó ṣàdédé tí orúkọ wọn ṣàdédé pòóránù ballot. no ẹ ti mix issue 2000 lẹ́yìn the first time tí a jáde aṣegudu láàrin oṣù méjì tá a fi declare pé election bọ̀ pé kí ni aṣegudu méje yàyà mẹ́fà tó jẹ́ pé ipò karùn-ún ní èmúnú ẹgbẹ́ mẹ́rìndínlógún tó contest nígbà yẹn kódà AD ẹ̀yìn wa ní AD wà nígbà yẹn so ó lé PDP AC Labour àti ṣé ANPP àbí nǹkan gbà àlọ́ àwọn àjùwà so we did well by our own kìíní torí ìbò tá a ní is almost ní eléyìí tí torí àlè ẹni tí ó máa wà ní polling station láti bá wa monitor àlágbára ẹ̀ kò sówó ẹ̀ but we had about 9,000 votes. ṣùgbọ́n Ọ̀yọ́ ń pè ọ́ náà báyìí ṣé ká tún sọ pé bíi ìgbà náà lè tún tàfọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́. irú kí bó wá lè question wo wá ní olóòtú ń béèrè yìí ṣé question yẹn kò wà relevant nítorí pé Ọ̀yọ́ ń pè ọ́ is not a political party Ọ̀yọ́ ń pè ọ́ movement lọ́yọ́ tẹ́ bá mọ àwọn tó wà lọ́yọ́ ń pè ẹ̀rù àbàyìn tẹ́ bá ṣé ẹ sì ń lù ńgbà tí ọjọ́ Thursday tó di pé ó kù ọjọ́ kan ká ṣe ìfinijoyè bàbá wa kábíyèsí o Olúbàdàn bẹ́ẹ̀ bá tiẹ̀ sí bẹ́ẹ̀ gbúrò gbọ́. ṣùgbọ́n àwọn olóṣèlú ní èrò tí
tí mọ́ tẹ̀lé olóṣèlú kọ́ ni ó di ìgbà tá a bá dìbò pé bẹ́ẹ̀ bá kó APC bẹ́ẹ̀ kó PDP gbogbo èrò náà ní wà ń bẹ̀. wọn ò mọ nǹkan tó ń sọ ni. ok nǹkan tó ń fẹ́ sọ ni pé àwọn èrò tó máa ń lọ rálì ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń fi owó kó wọn wábẹ̀ ni. Wọ́n máa ń fowó kó wọn wábẹ̀ ṣùgbọ́n irú rálì tí irú eléyìí tí ó ṣẹlẹ̀ ni pé Àlàmísì kó tó di pé wọ́n fi kábíyèsí ìjọba yẹn kò sẹ́ni tó fẹ́ anybody ní kọ́bọ̀ in fact 72 hours ọjọ́ mẹ́ta péré ni ẹni tí a ṣì ń bẹ̀ pé kó jáde gẹ́gẹ́ bí gómìnà ok torí pé up till now kò tí ì gbà sí wa lẹ́nu. ta lẹ̀ ń pè ńgbà náà. ní fún gómìnà. fún gómìnà ta lẹ̀ ń pè. Alhaji Dr. Oríyọmí Òkìkíọlá Hamzat. ẹ ń bẹ̀ wọ́n fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. bẹ́ẹ̀ ni à ń pè báyìí a sì ń bẹ̀ wọ́n báyìí kò sì tí ì sọ pé. yàtọ̀ sí Alhaji àwọn wo lẹ tún ti pè. fún ti gọ́vnà àwọn òun pẹ́ ní méjì. ok ti gọ́vnà yẹn là ń pè báyìí. ẹ já rojú ọjà náà ká padà dé ẹ̀yin ará ilé mo rò pé ẹ̀ ń dé alága ikọ̀ Ọ̀yọ́ ń pè ọ́ Barrister Dr. Samuel Adéyẹmí àwọn náà ni wọ́n wà lórí ètò òṣèlú láti jẹ́ àmọ́ gbogbo kúrúkẹ́rẹ́ tí à ń rí láàrin ìlú gbogbo àwọn pósítà tí a ti ń wò ṣé bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ kọ́ àmọ́ ẹ kú kalẹ̀. Padà sórí ètò òṣèlú ìkànnì 32 FM 94.9 Barrister Dr. Samuel Adéyẹmí ACA alága ikọ̀ Ọ̀yọ́ ń pè ọ́ gẹ́gẹ́ bí ohun tí à ń bá bọ̀ ikọ̀ Ọ̀yọ́ ń pè ọ́ àti ń rí káàkiri ẹlẹ́ń pe Alhaji Oríyọmí Hamzat pé kí wọ́n wá ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. bẹ́ẹ̀ ni. àrí táwọn náà ń fi mọ́ọ̀gì kan báyìí tí àwòrán Ọ̀yọ́ ń pè ọ́ wà lára rẹ̀ wọ́n fi ń mú mi ní orí ayélujára ṣé wọ́n ti gbà láti ṣe gómìnà ni. wọn ò tí ì gbà ṣùgbọ́n a ní ìgbàgbọ́ pé wọ́n máa gbà kódà a ṣèpàdé kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí à ń wò pé tí a bá wo October ìkanlẹ̀ tán bá tí ì gbà ọ̀dọ̀ Olúbàdàn àwọn pé wọn ò lè kọ̀rọ̀ sí torí àwọn ni olórí ọmọọba Olúbàdàn kábíyèsí Adéwọ̀lú Ládọjà Oríyọmí ni olórí gbogbo àwọn ọmọ ọba. mẹ́jọ wọn lọ bẹ̀. so mẹ́jọ wọn lọ bẹ̀ so a ti sọ pé mẹ́jọ wọn lọ síbẹ̀ torí wọ́n sì ń yí wa sébè wọ́n ń yí wa sí poro wọ́n ní pé tí àwọn bá láwọn fẹ́ ṣòṣèlú àwọn èèyàn máa rò pé gbogbo kùkù kẹ̀kẹ́ táwọn ti ń ṣe ọmọnìyàn táwọn ti ń ṣe in the past pé bóyá it's a strategy. Boríyọmí bá wá takú wọn lè a lè fipá mẹ́sìn rodò a lè fipá mú mi. bẹ́ẹ̀ ni. bí wọ́n bá kọ̀ báwọn ò ṣe gómìnà ẹ̀yin kúkọ́ lẹ́kùn kúkọ́ gbogbo owó lẹ̀ ẹ̀ sì lè sọ pé ẹni tí yóò bá díje o dandan ọ̀ràn yẹn kó wá dìbò tí wọ́n bá wá sọ pé àwọn ò ṣe ẹ wàá kó àṣà ẹgbẹ́ yín ni ẹ túká àbí ẹ ṣẹ̀ṣẹ̀ wàá máa wá ẹlòmíì. kò rí bẹ́ẹ̀ ṣe rí mo sọ pé àwọn ọ̀jọ̀gbọ́n làwọn tó wà nínú Ọ̀yọ́ ń pè ọ́ ẹ béèrè question kan lẹ́ẹ̀kan tẹ́ ní kí n dárúkọ lára àwọn. ẹjọ wà lọ́yọ̀ọ́ ń pè ọ́. apọ̀ bó la ti fẹ́ bẹ̀rẹ̀ tó mi mọ̀ tẹ́ pé bóyá ní méjìlá ni ẹ̀dá mẹ́ta èmi wà ń bẹ̀ Dr. Ọládẹ̀jọ wọ́n wà ń bẹ̀. Dr. Ọládẹ̀jọ kí ni a lè mọ profile àwọn náà pé. Dr. Ọládẹ̀jọ lecturer ni wọ́n ní conflict and resolution ní University of Ibadan. Mr. Ṣọlá Bùsáyọ̀ àwọn náà wà ń bẹ̀. Walim Adéjùmọ̀ àwọn èèyàn he retired as a director ní ministry ní Ọ̀yọ́ state ministry lọ báyẹn wọ́n pọ̀ tó lórí template wa ìṣe we are in all the 33 local governments all the wards all the streets. Ọ̀yọ́ ń pè ọ́ láti wà báyìí ipò ní báyìí ẹ̀yin ṣẹgbẹ́ òṣèlú. àìṣẹgbẹ́ òṣèlú. ẹgbẹ́ òṣèlú wo lẹ ń kó àwọn aráàlú lọ. rí ẹ̀yin tẹ́ ẹ jọ jẹ́ Ọ̀yọ́ ń pè ọ́ nìkan kọ́ ni ọ̀rọ̀ yìí kàn báyìí. bẹ́ẹ̀ni. ń bo lẹ ń kọ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ ẹgbẹ́ wo ni. mi tí ì lè a ti ń ṣèpàdé pẹ̀lú àwọn ẹgbẹ́ bọ́ a ti náró ẹ̀ dáhùn sẹ́gbẹ́ méjì bọ́ àti ìfúnmi láṣẹ
láti sọjà gbogbo ẹgbẹ́ tí èmi ò àti fún mi láṣẹ àti sọ ṣùgbọ́n gbogbo ẹgbẹ́ ló ń rọ́ kẹ̀kẹ́ nígbà tán rí itú tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ pé kábíyèsí bàbá wa pé yóò jọba ó dọ̀là tó ń rí yellow revolution tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn tó àwọn bàbá màmá àwọn olówó àwọn tálíkà everybody rọ́ jáde ní pé tí orí ọ̀ṣẹ́ kò tiẹ̀ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láì jẹ́ pé ẹnìkankan fẹ́ anybody ní kọ́bọ̀ so ìbéèrè tẹ́lẹ̀ pé ṣé tí ò bá wá gbà kí ni ká ṣe ṣáfọ́ọ̀sì wọn ni wẹ́ àwa ti fún wọn ní gbèdéke ìgbà kan ti December 18. lè ṣe gbèdéke dà. bẹ́ẹ̀ ni wọ́n bá mọ̀ pé àwọn ò ṣe o. wọ́n bá mọ̀ pé àwọn ò ṣe. tábà tí láwọn ò ṣe tábà láwọn ò ṣe òun ń bolẹ̀ wà lọ ń bolẹ̀ wà tán náà yín sí. ẹ má wọrí ṣé bí ó ní àwa tá mo sọ pé àwọn ọ̀jọ̀gbọ́n la wà ń bẹ̀. báyìí àwa gbà kí wọ́n ó ṣe but wọn ò tí ì fún wa ní èsì pé àwọn ò ṣe àbáwọn ní ṣe ṣùgbọ́n a ti fún wọn ní gbèdéke àwa ti ní plan pé by that December 18 àti láwọn kan mìíràn lábẹ́ pé December 18 yẹn láàgbé ẹni tí Ọ̀yọ́ ń pè ọ́ tí ó fẹ́ lò láàgbé síta. bí Alhaji bá wà láwọn ò ṣe ǹjẹ́ gómìnà Ṣèyí Mákindé tí ń bẹ lórí àlééfà báyìí àwọn náà ó lè yàn tiwọn o. olóyè Báyọ̀ Adélábù láti ẹ̀sìn pàdé kan láìkẹ́tẹ́ ní àwọn ló kàn báyìí o àbáwo báwo wọ́n ṣe ń to gbogbo rẹ̀ o ní 2027 olóyè Teslim Fọlárìn náà ò tí ì kúrò ń bẹ̀ o ẹ sì tún ní ẹ̀yin náà ń gbọ́ ọmọ òye tìyín bọ̀ ǹjẹ́ bí wọ́n bá jọ ń figagbága ṣé ò ní dàbí ọ̀rọ̀ AA. ṣẹ́ni nǹkan tó ń pè ní democracy nìyẹn democracy ni pé choice ní láti wà fún aráàlú. àwọn èèyàn ti ṣe ipò kan àbómi rí o. choice ní láti wà fún aráàlú kí ni ipò ó ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe kó tó di gómìnà ṣó ṣe kánsẹ́lọ̀ rí ni. owó wà nílẹ̀ ìgbà náà. ara kan tá à ń sọ nìyẹn. ṣé bàbá wa Awólọ́wọ̀ bàbá Níkẹ́nẹ́ ṣé owó ló wà lọ́wọ́ ìgbà tó fi ṣe Premier Western Region ṣé wọn ò rí àwọn bàbá Òdùtọ́lá ńlẹ̀ wọn ò rí Dàróṣà ńlẹ̀. Barrister Samuel Adéyẹmí Alhaji Oríyọmí wà lára àwọn tó polongo pé kí wọ́n ti gómìnà Ṣèyí Mákindé lẹ́yìn. ẹ kò tí ì sọ pé kí wọ́n má tì lẹ́yìn ṣé wọ́n ti ṣe táàmù méjì ṣé wọ́n ń ṣe kẹta ni. tí gómìnà bá lọ fọmọ oyè míì kalẹ̀ sẹ́yìn Ọ̀yọ́ ń pè ní dá kíláàsì lẹ̀ láàrin àwọn méjèèjì. ṣe rí olórí pípé ni gómìnà wa ẹni tí ó ní làákàyè tó lóye ni nǹkan tó kàn àwọn táwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ tí ò súnmọ́ wọn ò mọ̀ pé he has a mind of his own. Governor Ṣèyí Mákindé has his mind of his own. tó yẹ pé àwọn èèyàn máa sọ pé ibà ló lọ wọ́n sọ categorically ṣé níjẹta ni pé àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó decide the successor àwọn. He said it yes mo lè send kí ni ẹ sí wọ́n ní Ọ̀yọ́ State ti kọjá kẹ́nìkan máa sọ pé mi ló kàn pé that one cannot rule in Ọ̀yọ́ State pé àwọn ará àti wà politically enlightened láti jẹ́ pé àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ ló decide pé ta ni successor àwọn. So èmi believe pé by December 18 tí Ọ̀yọ́ ń pè ọba sọ̀rọ̀ gómìnà wa wọ́n fòǹtẹ̀lú àwa náà sì tó bá dé ṣe é ṣe àwọn náà ń gbọ́ pé àti ń gbọ́ pé Àbújá ń pè ọ́ náà ní ìsìn bó tiẹ̀ jẹ́ pé irú wa àbá fẹ́ rò pé gómìnà wa ìbá jọ Ọ̀yọ́ ń pọ̀ ká fi sẹ́nétọ̀ kankan náà bí gbogbo àwọn gómìnà ẹgbẹ́ wọn ṣe máa ń fi sẹ́néètì lọ ṣe retirement. ẹ̀ ń bẹ gómìnà láti lọ ṣàárẹ̀. àwa àbẹ̀wọ̀n kan lọ ṣàárẹ̀ ọ̀bọ̀ a gbọ́ pé Àbújá ń pè ọ́ ti wà ní. jẹ́yìn tí ìgbà Àbújá ń pè ọ́ lọ́yọ̀. ṣùgbọ́n ẹ ń wò pé bóyá tí wọ́n kúkú máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni. ọwọ́ adájọ́ kó pọ̀ ká. olóṣèlú tó bá wù lè wá sínú Ọ̀yọ́ ń pè ọ́. yes olóṣèlú tó wù lè wá so àwa in fact mo ń fi àsìkò yìí rọ gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ pé registration fún mùtúmùwà láti darapọ̀ mọ́ Ọ̀yọ́ ń pè ọ́ ó máa bẹ̀rẹ̀ láìpẹ́. ẹ ń bá nífẹ̀ẹ́ àti díje kan tíkẹ́ẹ̀tì wà nílẹ̀. bẹ́ẹ̀ ni yàtọ̀ sí ẹgbẹ́ kágbé olùdíje sẹ́gbẹ́ kan pé àní pé ṣé àwọn pé liberation nǹkan tá a ṣe kò ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ sì mọ̀ pé ají ṣe bí Ọ̀yọ́ láàwí ẹnìkan ṣe bí Ọ̀yọ́ ò ṣe bá ba ẹnìkan kan. Barrister Samuel. Ọ̀yọ́ ló dá àwọn Fúlàní dúró ní kìí tí ìbá ẹgbẹ́ láwà ní gbogbo àwọn bàbá ìbá máa wé so nǹkan tá à ń gbé kalẹ̀ náà nísìn àwọn èèyàn ti ń kọ́pì ẹ̀ wọ́n ti ń ṣe Ọ̀ṣun pè ọ́ wáyé
àwọn kan ti ń ṣe Kwara ń ṣe àfẹ́rí rẹ̀. ṣé kìí ṣe pé ìjẹ́dé ni kálukú fẹ́ fi ṣe yìí. ọ̀rọ̀ ìjẹ́dé kọ́ afẹ́ nǹkan táwa gbé kalẹ̀ tán bá ṣe gbòdè bá ṣe gbòdè ni pé àní kí àwọn aráàlú ní ohùn gan ní ohùn. ẹ̀ ń pé gbogbo èèyàn lè wá darapọ̀ mọ́ ikọ̀ Ọ̀yọ́ ń pè ọ́ báyìí. bẹ́ẹ̀ ni. ẹni tí ìwà ìbàjẹ́ bá wà lọ àbí aṣọ rẹ̀ tó sì rówó gbélé òun ó pònú ẹgbẹ́ kan lọ́nà ẹgbẹ́ míì ẹgbẹ́ ò lè fẹ́ ta sí i. ṣe é rí. nígbà bá kówó dé ẹ sáàmọ ẹ mọ fáǹsù. ṣé tó bá jẹ́ pé owó la fẹ́ kọ̀nsídà nínú Ọ̀yọ́ ń pè ọ́ tí Oríyọmí Hamzat lálọ́ bá. ṣe primary. ṣé Oríyọmí Hamzat lálọ́ bá ṣé lọ́yọ̀ ń pè ọ́. Barrister ṣe primary. tí nǹkan tó wà ń bẹ̀ ni pé a ti ní ogo plan yìí laid out. tí ó bá jẹ́ pé àwọn a bá pe táwọn èèyàn bá yọjú torí a máa tún dé level senator nsìn a máa tún dé level house of rep àná náà ṣe ti ń pe àwọn yẹn náà. a ti ní àwọn orúkọ kan tá a fẹ́ pè a fẹ́ yanjú ti gómìnà yìí náà ni so tá a bá wá pè wọ́n tó bá di pé wọ́n screen wọn tí ò bá sí ọ̀nà tó fi lè ṣe ya àwọn kan then a lọ primary tá a lọ lọ́yọ̀ ń pẹ̀ tó wáyé primary olówó dé primary pé ó yá alàgbà tẹ bá wá lẹ́yìn tó darapọ̀ mẹ́gbẹ́ yín tó wá ní pé gómìnà gan lòún fẹ́. kò sáàyè ń bẹ̀ yẹn kò sáàyè kò sí àyàfi tí Alhaji Dr. Oríyọmí Òkìkíọlá Hamzat ṣùgbọ́n bá jẹ́ sẹ́nétọ̀ àti rẹ́ẹ̀fù of course ṣe yóò jẹ gómìnà yóò tún jẹ sẹ́nétọ̀. kí ló dé tí gómìnà wà jẹ́ ìjẹgàba. torí pé ńgbà tá a decide ó ní iye orúkọ tá a sift through ká kó tó di March 9. ẹ̀yin wo lẹ̀ ń screen àwọn èèyàn kan pé ókè o ilé ìlà fẹ́ fún ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ yòókù pé ẹ̀kárì wọn along mọ́ báyìí. ṣe ẹ rí i pé the same thing náà lájọ ń sọ báyìí mo ní pé Ọ̀yọ́ ń pè ọ́ àwa kan tá a believe pé a ní òye nǹkan tí ó yẹ kí level tó yẹ kó rí la bẹ̀rẹ̀ nǹkan yẹn ọ̀pọ̀lọpọ̀ ti jọ ìwà ṣùgbọ́n a sì tún fẹ́ jẹ́ kí mùtúmùwà kó darapọ̀ ó sì nídìí torí pé Oríyọmí ò gbé bílíọ̀nù kalẹ̀ ńlẹ̀ o tó ẹ̀yin náà sọ àwọn tó bá dọjọ́ ìdìbò 10,000 mi ò rò pé ó lè dó àwọn èèyàn ó dìde o tó Ọlọ́run bá jẹ́ kó gbà o ṣùgbọ́n kò ní dàbí àwọn tó ti gbé bílíọ̀nù tó ti tì mọ́ tó ń wò lójoojúmọ́ so la fi jẹ́ pé tí Ọ̀yọ́ ń pè ọ́ tá a bá lè tó a ní target pé ká tó 600,000 tá a máa register a máa gbé kiri ní a lo radio station yín náà pé òkè ẹ̀yin ra ọ̀nà ara o à ń bọ̀ o kíní kankan ẹ pàdé wa ń bì kan ẹ forúkọ lẹ̀ o so that tí àwọn yẹn bá ti dúró ìwọ̀nba ni olóṣèlú torí olóṣèlú bó bá ní pé òun bọ̀ ní ìsìn tẹ́ bá ju 10 million sí ní alẹ́ kíní kankan ó lè máa sọ kátàkátà. ẹ jẹ́ ká ṣí ojú òpó fúngbà díẹ̀ ibi tí nǹkan dé dúró báyìí lọ́yọ̀ ń pè ọ́ o kò sẹ́ni kankan tí yóò ṣe primary fún ipò gómìnà kò sí ẹni ẹ ti ń pè náà lẹ́ ń pè bẹ́ẹ̀ ni inú ẹgbẹ́ òṣèlú tẹ́ wà á lọ kì í ṣẹgbẹ́ tuntun o wọ́n wá lè fẹ́ ṣe kì í ṣẹgbẹ́ tuntun o àbẹ̀gbẹ́ tuntun lẹgbẹ́ òṣèlú tẹ́ fẹ́ ìṣẹ́gbẹ́ tuntun ẹgbẹ́ tó ti wà ní. ẹgbẹ́ tó ti wà náà ti ní àwọn èèyàn tiẹ̀ bẹ́ẹ̀ ni irú yín sì lè mọ́ dípò alága ẹgbẹ́ lásìkò tẹ́ ẹ débẹ̀ torí wọ́n là lága wọn. àrẹ́dì fún primary tiwọn tó bá fẹ́ ṣe táwọn náà lọ́mọ oyè tó bá fẹ́ ṣe àrẹ́dì tọ́mọ oyè tí wọ́n bá wà lọ borí yín kọ́. tá a bá yóò ti ní ká tó ṣe rí nǹkan tá à ń gbé bọ̀ yóò ba ẹgbẹ́ kan kò sẹ́gbẹ́ tí ẹ̀rù ò ní bà nípínlẹ̀ Ọ̀yọ́ PDP àti APC ẹ̀rù ó bà wọ́n tí ọmọ bá débẹ̀ ẹ̀rù ó bà á so nígbà tí wọ́n bá rí nǹkan tá a kó dání táwọn wò pé even polling booth executive wà káwọn yà á sọ pé ti street kílẹ̀ mọ itú tí Oríyọmí ti ṣe sẹ́yìn. ṣé mọ̀ pé ajàfẹ́tọ̀ ọmọnìyàn ni àwọn èèyàn kan kà wọ́n sí àwọn èèyàn kan kà wọ́n sóníròyìn àwọn èèyàn kan mọ̀ wọ́n sọ́mọ ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ni ó ṣẹlẹ̀ sí ìjàfẹ́tọ̀ ọmọnìyàn náà bá ti wọnú òṣèlú. ṣẹ̀rí ńgbà tírú àwọn èèyàn báyẹn tó ti nífẹ̀ẹ́ òkè kí la fi mú Aláàjì gan èmi kì í ṣe pé mo kú mọ̀ wọ́n wà nára wọn ò bọ́ sí ọwọ́ tèmi rí but à ń wò pé ẹ wo ìbáṣepọ̀ ọ̀gbẹ́ni tẹ́ bá súnmọ́ wọn wọ́n ní àwọn ilé kan ń gbòòrò tó ń gbà tó pé àwọn ọmọ tó ń gbé àwọn gan ò mọ̀ wọ́n sì ń jẹ wọ́n mu adúrú iye scholarship up to tertiary tó ń ṣe oríṣiríṣi nǹkan báyẹn tí ọmọ bá sọnù gbòòrò gbà tá a wà ní kékeré welfare náà máa ní kán gbé lọ nísìn Oríyọmí ni
ẹ tó ń ṣe irú nǹkan báyìí tẹ́ bá délé tó ṣe sọ wọn náà gbogbo àwọn ọmọ tó ń ṣe kí náà máa ń ṣe internship àbí kíní yẹn gbogbo wọn náà kó tọwọ́ tẹsẹ̀ wọn ò ń dá wọn padà so irú èèyàn tó lè kákò mọ́ra báyẹn afẹ́rẹ̀ ǹjẹ́ yọ̀ ń pé ọláǹfààní lágbègbè Òkè Ògùn tẹ́ bá wò Òkè Ògùn pàápàá jùlọ pẹ̀lú àwọn ìkùnsínú kọ̀ọ̀kan tó ti wáyé. kódà Ọ̀yọ́ ń pè ọ́ stronger lókè Ògùn mo ṣe ń sọ yìí jù Ìbàdàn lọ. Ọ̀yọ́ lókè Ògùn wọ́n á strong ju Ìbàdàn report tí mo rí gbà láàárọ̀ yìí Ọ̀yọ́ state mi ò fẹ́ fi gbogbo ẹnu sọ́bọ̀ ẹ rí i pé àwọn ṣé tó lọ lórí ayélujára ẹ rí i pé àwọn alàgbà kan ń resign lẹ́nu ọjọ́ mẹ́ta tó jẹ́ kàkàkàkà ẹ má wọ̀rí nígbà tó bá yá ẹ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. ṣé n tẹ́ ń sọ ni pé hallelujah mi ò dárúkọ ẹnì tí kankan wọ́n kúrò ní PDP ṣé wọ́n ti wá tọ̀yọ̀ ń mi pè ò ọ́ ni dárúkọ ẹnì kankan o. mo fẹ́ mọ àwọn okọ̀ àwọn tó ti àwọn kọ̀ọ̀kan tí mo mọ̀ pé ó tún lẹ́nu ń bẹ̀ tán kúrò lẹ́gbẹ́ nù. ẹ má bọ̀ ẹ rí i pé àwọn èèyàn máa kúrò nínú àwọn ẹgbẹ́ pàápàá PDP pẹ̀lú àpò torí pé a fẹsẹ̀ nílẹ̀ lókè Ògùn ju Ìbàdàn gan lọ. tẹ bá dẹ̀ rí tú tó ṣẹlẹ̀ ńbàdàn lọ́jọ́ ní Thursday pé kìnnì kan lẹ́ mọ̀ pé tí a bá ń sọ pé a fẹsẹ̀ nílẹ̀. ẹ̀fọn alẹ́ nìkan náà àwọn tó ti kúrò lẹ́gbẹ́ tó sì sànkò tó kúrò tó wá jẹ́ pé Ọ̀yọ́ ń pè Ọ̀yọ́ ń bọ̀. ẹ̀wọ̀n tí fún mi ní iṣẹ́ wọn pé Ọ̀yọ́ ń pè ọ́ ṣe àfẹ̀mí. nǹkan tí mò ń sọ mo gba clearance àwọn nǹkan tí mo lè sọ from the ESCO nígbà tí a gbọ́ pé ẹ pè wá ní kinní nǹkan tán ni mo lè sọ ni mò ń sọ yìí so mi ò lè sọ jù ẹ lọ pé nǹkan tí kò sọ rèé o àwọn nǹkan kan wà tó yẹ pé a máa jẹ́ kí ó unfold but èmi kàn ń jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé gbogbo àwọn tó wà ní studio pẹ̀lú wa yìí náà pé tá a bá bẹ̀rẹ̀ registration ẹ jẹ́ káà náà jìjàgbara fúnra wa kó má jẹ́ pé 10,000 máa pín lọ́jọ́ ìbò yẹn. ẹja mú ìdáhùn méjì náà. ṣẹ́rẹ́ tó jẹ́ sọ̀rọ̀ gbẹ̀yìn yẹn náà òun ò tiẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ yẹn ó kù díẹ̀ káàtó torí pé kò mẹ́ni tó wà níbí ó ní iṣẹ́ tán ran ló ń jẹ́ iṣẹ́ tán ran ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ tù yẹn dànù èmi tí mo wà níbí lọ́ọ̀yà ni mí èmi tí mo wà níbí chartered accountant ni mí èmi tí mo wà níbí pharmacist apò ògùn ni mí èmi tí mo wà níbí lọ́ọ̀yà ni mí mo tún gba PhD débi pé tí n bá tiẹ̀ ríṣẹ́ ṣe tí n bá ní àwọn yunifásitì kan mo ti fẹ́ lecture businessman dẹ̀ ni mí tí mo lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo gbà sí Libya àti lókè òkun so pé wọn iṣẹ́ tán gbé fún ẹja tù yẹn dànù mo dẹ̀ inú mi dùn pé mo sọ mọ́rọ̀ pé £1 tí cross ọwọ́ ẹni tá a pè wọ́n sọ́dọ̀ mi rí so tó bá jẹ́ iṣẹ́ tán gbé fún mi ni mi ò rò pé ó dàbí ebi ó ti fẹ́ pa èmi àtàwọn ọmọ sílé ṣùgbọ́n ilé tí wọ́n wá sọ nẹ́ẹ̀sẹ̀ ọ̀rọ̀ tó dáa ni pé ká máa complete nǹkan tí predecessor tó bá ṣe bọ́ ṣé Oríyọmí náà mákìtì tó Oríyọmí ọ̀hún gan gbé láti jẹ́ kí gómìnà gan padà lẹ́ẹ̀kejì ni ṣé mákìtì tó gbé ni mi ò ní sọ jù ẹ lọ ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ ti àkọ́kọ́ pé ẹgbẹ́ kò sí èyí tó kàn pẹ̀lú ọ̀rọ̀ ẹgbẹ́ ẹ fi mo láwọn ọ̀jọ̀gbọ́n la wà ń bẹ̀ àwọn ẹgbẹ́ gan ti ń wá ń lúgọ lẹ́nu ọ̀nà lúgọ àwa automatic kíní kan kò sí nǹkan tá ibi tá a bá gbé nǹkan tá a ní lọ́wọ́ wọ̀ kò sẹ́gbẹ́ ọ̀hún máa gbé. lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ ẹgbẹ́ yìí tó mélòó. Right now ni pé láì tí ì gbé kíní jáde láì tí ì gbé nǹkan jáde rárá we are over 250,000. lọ́wọ́ báyìí. bá a ṣe ń sọ̀rọ̀ yìí as per record. tí a ní káàdì ìdìbò. tó bá ní káàdì a lè rẹ́gísítà ẹ̀. a lè rẹ́gísítà gẹ́gẹ́ bí ọmọ tó bá ní káàdì 250 and by the time tá a bá bẹ̀rẹ̀ registration pé à ń gbé káàkiri à ń target between 600 to 1 million. nǹkan tá a dẹ̀ fi ń ṣe yẹn náà ni pé a mọ̀ pé a fẹ́ ní ìbò tó jẹ́ pé ìbò tó lè gbé gómìnà wọlé kọjọ́ ìdìbò tó dé. ẹnjìníà Ṣèyí Mákindé tó jẹ́ gómìnà wa ó ṣe gudugudu méjèèjì àìmáfẹ́ àmúdẹ kódà èmi náà ń gbóṣùbà fún. but ìbò mélòó ló fi wọlé wọ́n ní landslide 500 and kìíní kan náà ni kò tí ì sẹ́ni tó ju yẹn lọ. àwa fẹ́ ní mẹ́mbà tó ju ìyẹn gan lọ tó fi jẹ́ pé before the day of the election a mọ̀ pé. ẹ kàárọ̀ ká lè lọ bí ìbéèrè nǹkan sàn. ṣùgbọ́n ẹbí irú àgìrì wa náà ló lòṣèlú ṣe àwọn pé ìbò orí kan òjò orí kan lọ ni kò ní sí irú àgìrì wa ní pé gbígbé ẹni tí ó díje kò ní sí irú àgìrì wa torí pé yóò láwọn nǹkan tí à ń wò lílówó kì í ṣe pé bóyá àléébù kì í dẹ̀ ṣe asset bá fẹ́ wo kí là ṣe bọ ẹ iléeṣẹ́ tó dálẹ̀ báwo làwọn òṣìṣẹ́ ṣe ń káràmásìkẹ́ pé òun ṣètò ẹ̀ dáadáa ládùúgbò ẹ báwo ló ṣe ṣe àwọn wo ló ti ràn lọ́wọ́ fámílì ẹ gbogbo yẹn la fẹ́ wò so that wọ́n ní ilé là ń wò
ká tó sọ ọmọ lórúkọ Àwọn- bọ̀ ní ti mẹ́mbà Ìrúwà Ògìrì wa gbogbo ẹ̀sùn àwọn afẹ́ èèyàn join. kan ń wòye pé irú ipò gómìnà yìí kí ló dé tẹ́ ẹ̀ pé wọ́n fún ilé ìgbìmọ̀ asòfin àgbà ní o rẹ́ẹ̀pù ní o tó jẹ́ pé wọ́n ti lè ṣòfin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ gómìnà. So ilé ìgbìmọ̀ asòfin àgbà wo ni gómìnà ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé lọ kó tó di gómìnà. So ṣe rí àbí ilé ibo ni bàbá wa Awólọ́wọ̀ lọ kó tó di gómìnà tó bá jọjọ́ orí náà ni ọdún mélòó ni wọ́n gbà tán jẹ kínní gbà yẹn. Nǹkan tó kàn ṣe pàtàkì ẹ̀ ni pé àwa tí a wà ní strategic committee a ti ń ṣiṣẹ́ tọ̀sán tòru láti make sure pé nǹkan tó máa bẹ̀rẹ̀ sí ní implement from day one ó ti wà ńlẹ̀ agriculture ni o nǹkan kan ni o tó fi jẹ́ pé yóò dàbí bàbá wa ọlọ́lá jùlọ Awólọ́wọ̀ tó jẹ́ pé láàrin ọdún mẹ́rin náà ṣe gbogbo nǹkan tá à ń sọ kókó láàrin ọdún mẹ́rin náà parí gbogbo ẹ̀. Ẹ wá jẹ́ kí a wá wò. ẹ rí i pé ọ̀rọ̀ wèrè nìkan ló ń yàtọ̀ ẹgbẹ́ òṣèlú wo ni. Ṣùgbọ́n ṣé ó máa ń rí bẹ́ẹ̀ lọ́jọ́ ọ̀bọ̀ torí pé ẹlẹ́ẹ̀ ti ní àwọn ìmọ̀ rírì. ṣe bí agbóhùnsáfẹ́fẹ́ lẹ́yìn ta ló máa ń káràmásìkí ọjọ́ ìbò gan bí Oríyọmí àti àwọn tí ó káràmásìkí ẹ̀ tó yẹ pé gbogbo wọn ṣe ń ṣe kudurukudu wọn máa pariwo síta. àwọn wà ní sẹ́nẹ́tọ̀ báyìí àwọn ò ní rẹ́ẹ̀pù báyìí. kí ló dé tẹ̀ mú yẹn náà lọ́kùnkúndùn. no iṣẹ́ ń lọ lórí ẹ̀ ṣe mọ̀ pé ìyẹn a lè sọ pé sẹ́nẹ́tọ̀ kan o láti mo fi ń dá yín lójú pé kí oṣù yìí tó parí àwọn tí a ti ṣe final kínní lórí ẹ̀ torí ìyẹn bá a ń ṣe ni pé ọ̀pọ̀lọpọ̀ adíkàwọn èèyàn kan mú lára àwọn èèyàn pé ẹ̀kan lọ sádùúgbò wọn kan mú rẹkọmẹ́ǹdì oríṣiríṣi mo lè sọ fún for free some orúkọ tó ti wá ìyẹn wọ́n fún mi láṣẹ àti sọ yẹn bí àwọn orúkọ wo ló bẹ́ẹ̀ ni irú bàbá wa Ìlàjì orúkọ wọn ti wá orúkọ Ìlàjì wá ó wá. Kí ni ẹ fẹ́ fà wọ́n ṣe sẹ́nítọ̀. senate ni bọ̀ àwọn lè má ti ìgbọ̀ tó rà àti ìkọ kìíní sọ àwọn èèyàn ló. ṣe bí gómìnà làwọn náà fẹ́ ṣe tẹ́lẹ̀. èmi ò mọ nǹkan tó fẹ́ ṣe. all I know is that orúkọ wọn wá a sì tí ì rí àléébù kankan bó ti wù ó kéré mọ́ so àwọn báyìí ìyẹn nìkan mo lè sọ torí wọ́n ń ṣètò gbogbo. torí àsìkò wa barrister Samuel Adéyẹmí àwọn èèyàn kan wà ń wòye pé àbí Ìlàjì gan lè wọ́n wà lẹ́yìn Ọ̀yọ́ ń pè ọ yìí tẹ kàn ń fi aláàjì orí pé ẹ̀kọ́ kérò jọná tó bá yá èyàn wà yẹ̀ bá pé ẹ lọ ẹ jẹ́ kí àwọn tẹ̀sẹ̀ wàá mọ̀ bọ̀ ń bẹ̀. àbẹ́ sọ pé bọ́ọ̀nù. wọ́n ní kò síkú tí ó pàgbà tí ò ní bá po lórí ẹ̀ ń bẹ̀. mo ìbẹ̀rẹ̀ ni mo sọ fún yín pé àìsàn ọmọdé òṣèlú irú wa ò lè ẹ fẹ́ dìbò wọlé. kì í ṣe pé bóyá wa ń fẹ́ nìkan ṣe I'm sure pé Ìlàjì gan wọ́n àìṣẹ́ ń gbọ́ as we speak èmi lẹ́nu máa mọ̀ pé àwa ìṣe ọ̀jẹ̀lú Ìlàjì fún ẹ̀tẹ́ bá ní fọ̀ tẹ́ bá lè pé wọn ò tí ì gbọ́ nǹkan tó jáde lẹ́nu mi wọn ò tí ì gbọ́ àwọn tí à ń ní kó ṣe kí ní that Ọ̀yọ́ central ọ̀dà pé Ọ̀yọ́ central lọ́dọ̀ wọn Lákànrán sàlẹ̀ Ọ̀yọ́ central níbẹ̀ yẹn kì í ṣe Ọ̀yọ́ south pàápàá so à ń gbé àwọn tó ń mórúkọ ẹ̀ náà à ń gbé à ń rí i pé so many areas pàálẹ̀ nípa ìfọmọnìyàn ṣe tí wọ́n ó kún fọ́fọ́ ju ti àwọn bíi méjì mẹ́ta tí àwọn èèyàn tó ń sọ̀jẹ̀ lọ́yọ̀ọ́ àti ibìkan lọ. àwọn gan ò tí ì gbọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí a sì tí ì communicate sí wọn. ọ̀wọ́n fún mi láṣẹ àti sọ lórí. kí ni àmọ̀ràn yín fún àwọn aráalé níbi tá a dé dúró yìí? àmọ̀ràn mi fáráalé ni pé àsìkò tó kí mẹ̀kúnnù kó sorapọ̀ láti gbára wọn lọ́wọ́ àwọn ọ̀jẹ̀lú tó ń pera wọn lólóṣèlú. àsìkò ti tó ẹ báyìí ká máa rà wá lọ́jọ́ ọ̀bù 2000 4000 gbogbo nǹkan tó ìgbà táwa wà ní kékeré omi a máa ń ṣí táàpù omi wájú ni ìgbà tí mo wọ University of Ibadan ní 1977 àmọ́ mùkútù tá à ń jẹ ń bẹ̀. ẹ jẹ́ ká máa ó sì lè ṣeé ṣe nísìnyí so kí gbogbo wọn kó darapọ̀ kan forúkọ lẹ̀ kájọ fìbò wa gbé gbogbo àwọn tí Ọ̀yọ́ ń pè ọ́ tó bá ti á di ẹbí abẹ́rẹ́ tó lókùn jù. a sì gbogbo ojú sì wà lára yín pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ alága ẹ bá wo ìbéèrè tí ń bẹ lọ́wọ́ mi ó tó 40 ṣùgbọ́n ọjọ́ kan àpapọ̀ àmọ́ra ṣùgbọ́n síbẹ̀ a sì tún béèrè àwọn ìbéèrè tó ṣe pàtàkì tó yẹ ká mọ̀ nípa ẹnikẹ́ni tí yóò bá dépò lórílẹ̀‐èdè wa Nàìjíríà pàápàá nípínlẹ̀ Ọ̀yọ́ tiwa. ọpẹ́ pàtàkì lọ́wọ́ barrister Dr. Samuel Adéyẹmí èsì alága Ọ̀yọ́ ń pè ọ́
mo rí òkè abá pè yín jọ́ mi ẹ̀ tún dá wa lóhùn. kí lè gbóyún ṣe tó lóun rojú wa mi. ẹ ṣeun kò jẹ́bi àrìmọ́ láàárọ̀ yìí ó bá dé lọ́la á tún pàdé lórí ètò ti gbàgede ọ̀rọ̀. Peter Ọlásùpọ̀ Captain P2 lórúkọ tèmi ẹ máa yáṣẹ́ o.